Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Bazooka ni, bóni wá bazooka ní gbàùgbàù. Alágbára ló lè jẹ́ kan dúró. Ògbó lórí gbogbo ẹ̀ṣá máa wọ̀ wọ́n bọ̀ wá bá mi. Bóni wá mi wọ̀ wọ́n létí. Ẹ máa wọ̀ wọ́n bọ̀ lọ́dọ̀ mi. Agbára orí wa torí wa fi wọ̀ wọ́n lára. Bóni wá bazooka ní gbàùgbàù. Alágbára ló lè jẹ́ kan dúró. Ògbó lórí gbogbo ẹ̀ṣá máa wọ̀ wọ́n bọ̀ wá bá mi. Kọ́kọ́ orí wa tèmi náà fi lè ṣí létí. Ó bá ní faragbọ́rọ̀ ẹ máa wọ̀ wọ́n bọ̀ lọ́dọ̀ mi. Agbára orí wa torí wa fi wọ̀ wọ́n lára. Lóde jẹ́ ẹ máa ríran wò, ẹ máa rí. Lóde jẹ́ ẹ máa ríran wò, ẹ máa rí. Lóde jẹ́ ẹ máa ríran wò, ẹ máa rí. Ẹ máa rí òde pátá ijó, ẹ máa rí. Pàpàpà ìrẹ́ pátá ìlú, ẹ máa rí. Pàpàpà ìrẹ́ pátá ìlú, ẹ máa rí. Àwọn ọmọ ọlọ́dún wọ́n yẹra wò rẹpẹtẹ. Àwọn ọmọ ọlọ́dún wọ́n yẹra wò rẹpẹtẹ. Abàṣà ìdán bábà ẹgbẹ́ gígígígí olùrọ́pìn lórí títì. Ẹ ṣáàrì pupa gidi, ẹ̀fọ́ ọmọdé ká gidi. Àpamọ́dé ní mí, oníyàmí òbí ní gan. Permutation lórí Fuji, mo dẹ̀ mọ calculation. Wùrúwúrú tó ní answer kan lórí wa. Wùrúwúrú tó ní answer kan lórí wa. Tani ọmọ borí Fuji music, orin ni. Quality.
I'm thinking of music, don't some. Sale fiwe, international fiwe, Osefale fiwe. Ọmọ mi ṣùrì kẹ́sì ìfì dọ́tọ̀. Ọmọ mi ló ṣùpá, ẹ̀mí lójú tó pa ó. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.